Àgbẹ̀ alẹ́ ògbọ́ nílé orin o. Àgbẹ̀ alẹ́ ògbọ́ nílé orin. Bàbá wọn gàjẹ́ wà káàárọ̀. Ìgbà káàárọ̀ kan. Ọ̀rọ̀ bọ̀. Ẹ kéde mo ti sọ fún ẹgbẹ́ kan má kì mí mọ́. Mo ní kan má kì mí mọ́. Sọ́wọ́n mẹ́mẹ́ ni. Pé mo tún kí i káàárọ̀ ló ti dẹjọ́ báyìí. Kí ló kí mi fún? Kí ló kí mi fún? Kí ló fẹ́ bà ní fín? Tí ìbá jẹ pé èèyàn ti wá so èèyàn ti ṣe àti ṣàgbàdo mẹ́ẹ̀dì ẹ̀ ni mo fi da aláwàdà díẹ̀ irú àdìpínlẹ̀ dáadáa o irú ẹ̀ ọmọ dúró ó sì mọ bá mi sọ̀rọ̀. Má kà àbùkù o má kà àbùkù o. Lórí pé mo kí mi ò kí bólẹ̀ ẹjọ́ lórí bólẹ̀ ẹ̀rọ láàbù. Kò sí dọ́kàn kò síbi tí ì lè lọ èmi mo nílé ayé mi tí ìbá yẹ pé mo fàgbà ara mi kan wọlé irú ẹ̀ kọ́ máa dá dúró. Níbo làrí bí ti wá? Àìníṣẹ́ náà ló kàn ló jẹ mọ́ rí dàrọ́. Orí ìyá ẹ̀ ló yí ọmọ àlùjá ìjà sí. Ẹ bá fún mi jọ ẹ máa lọ bí tẹ̀lé. Onírànú ẹlẹ́nu tí. Ṣé wọ́n lọ tọ́nà sómi? Èmi kọ́ mọ̀ tọ́nà sí. Ọ̀rọ̀ bọ̀ wá gbọ́. Orí burúkú tẹ́ ẹ gbé dé inú ilé yìí. Tẹ́ ẹ gbé bọ̀ láti fi tẹ̀ ti gbé wá tẹ̀ ti wá tẹ̀ wá gbé wọ bíi kò sí àyè rádaràda o. Kí n tó dé tí n bá dé lálẹ́ ó rí gbé ti mo tọ́lẹ́tì. Tọ́lẹ́tì ẹ̀kúlé méjèèjì ìtì pa. Ẹ ti pa táwọn ìwé yàrá yín ẹ ti pa. Kí ló dé? Ẹ ti pa. Ẹ mà lọ tọ́lẹ́tì méjì ẹ mà lọ bẹtírúmù méjì wọ́n gbé iṣẹ́ pè ní. Ẹ ti pa tí wọ́n ti pa yàrá ẹ lọ́mọ ẹ ṣáà máa lọ ẹ máa lọ. Onírànú ọmọ àlè. Ẹ máa lọ ilé àsì ẹ máa lọ. Àgbẹ̀ ọlọ́rọ̀ bọ̀ kó lè yára létí. Ẹ ṣe ẹ máa lọ gbogbo ilé ìyá tẹ̀ dá á ti tẹ̀ dá kẹ́rọ́rọ́ lọ́tọ́ tẹ̀ jáde. Orí tí yóò jáde inú agogo idẹ ní tí wá ọrùn tí yóò lo èjìgbà lẹ̀kẹ̀ inú agogo ní tí wá títí. Meanwhile mo mọ̀ pé o wà níjókòó but mo gbọ́dọ̀ parí chapter tí mò ń kà lọ́wọ́ yìí kí n tó attend sí ẹ. Ẹni tó gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n òun gangan ní bàbá òun. Orí a máa fi ẹ̀dá pamọ́ torí kó lè dé ipò ọlá bẹ́ẹ̀ èèyàn a máa dààmú ó lè tọ́jọ́ láwùjọ àwọn olóríire ṣùgbọ́n kò sí bí ẹ̀dá ṣe lè gbọ́n tó kò lè gbọ́n tayọ àdánwò kádàrá. Títí why tí màmá ẹni kò lọ gba PVC tó refuse tó kọ̀ jálẹ̀ tó gbà. Mi ò sọ fún wọn pé mi ò gba PVC o. Ìgbà tí mo fi débi tó ti ń gba PVC yẹn èrò ti pọ̀ ju èrò wá tó lọ rẹ́. Mi ò dẹ̀ lè máa dúró táìmù olú tó fẹ́ kàn mí. Lórí ẹ̀mọ̀ yẹn kúrò ń bẹ̀ o. Ẹ máa wo ọmọ kékeré yìí ná. How old are you? I am 19 years old. 19 years old. You are already an adult. You are not an underage. In fact, ìjọba lè ṣá ẹ má tì mọ́lé fún ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ báyìí. Títí. Èmi gan tí mo dàgbà jù yá ẹ lọ, mo make sure pé mo gba PVC mi. Ṣé wo ò mọ̀ yí pé agbára kò ní? Tíṣà ọ̀gá tíṣà Magaji. ọ̀gá tíṣà. Màmá gbádùn ẹ̀ mọ́ kàn máa fọ́ fún ọ ní pátápátá. Inú kí orí ọmọ pé láyé kí àwọn òbí mọ̀ pé mo bímọ ọmọ mi yanrantí number 1 ni ọ ọ̀gá tíṣà. Ọjà yìí bí a ṣe ń bọ̀ tọ́rọ̀ yín lọ lèmi náà ni mò ń lísìtì and text ni mò ń lísìtì pẹ̀lú yín. Ọ̀gá tíṣà máa ń fọ́ fún ọ jù. Irú kórí ọmọ pé jù láyé kí àwọn òbí ọmọ pé mo rọ́mọ bí láyé mi number 1 ni ọ. I have to say Miss Tutorial. Point of correction. Magaji, mi ò ṣe tutorial pẹ̀lú ọmọ tó rí. Mo ń try láti advice ẹ̀. Ìyá ẹ̀ ló mú ẹjọ́ ẹ̀ wáyé pé òun ní kó lọ gba PVC. In fact, kírú kékeré yìí máa sọ fún mi wípé èrò pọ̀ níbi tí wọ́n ti ń gba PVC ló jẹ́ kó má gbà. Ṣé ẹ rí bí mo ṣe yọ ni mo gbọ́rọ̀ yín tí ẹ ti bọ̀rọ̀ jómi tó rọrọ̀ tó ti sọ̀rọ̀ nǹkan tí mo wá gbọ́ tọ́jà rí nǹkan tẹ kọ́kọ́ sọ ìyún ọ̀kan mi PPI PVC tẹ kọ́kọ́ sọ ìyún ọ̀kan mi rárá.
PDDF ó ti PDDF kó ṣe o kò kàn mí so wọ́n rí ohun tó kàn mí gangan tí mo fọ́ fún gangan ni agbára ààbò tó dákọ̀ ìlú yìí ọ̀dà mọ́ o wọ́n ti mú orí ìlú yìí wọ́n ti dorí ẹ̀ kodò ìlú yìí ọ̀dà àbí gbá wọ́n wá gbé sókè wọ́n dojú ẹ̀ wọ́n sì tẹ̀ fọ́ kí làwọn fẹ́ gbé kí ni ìtumọ̀ agbára ààbò ìlú yìí dá fúnra ara ẹ̀ àwọn aláṣẹ wa ni wọ́n já olórí burúkú wọ́n ti bà ìlú yìí jẹ́ débi pé wọ́n fínísì ìlú yìí wọ́n mọ̀ bóyá ìyà ń jọmọ ẹnìkọ̀ọ̀kan bámúbámú ni mo yó ni wọ́n ń lù kò sì ní jẹ wọ́n. àkọ́kọ́ náà èmi ò kí ni gbà tó kọ́kọ́ sọ PDDF kọ́kọ́ rí bákan létí mi but ìgbà tó wá mention agbára ààbò ni mo tó understand PVC ló sọ. òun báwo náà mo sọ PCC. PVC. ìgbà kí ni mo ń sọ ṣé ọ̀gá ti sọ ọmọ tí mo PCC. tí ìyẹn ò bá yí ẹ tàbí kò mọ̀ pé ní káàdì ìdìbò òun ni wọ́n pè ní PVC o. òun náà ni agbára ààbò tó sọ. òun ni mo pè ní agbára ààbò. kí ló ń sọ fáwa agbára ààbò tó ń sọ yìí àwa ti dìbò látàyè owó ẹ̀tì ẹ̀ àtàyè owó ẹ̀tì ẹ̀ láti dìbò látàyè àwọn Akíntọ́lá ayé ẹsẹ̀ kan orúkú ẹsẹ̀ kan títì àwọn sáwọ́lọ́wọ́ olè mèmí ni àjọṣe kékeré náà ni gbogbo bó ṣe lò gbéṣẹ́ ayé ó sì sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó ní ọmọ Yorùbá ẹ ronú o ẹ jẹ̀yà o ó bó ṣe sọ fún wa nu àwọn ọlọ́kọ̀ tí kún sọ́wọ́ ọmọ tó bí mi nú jù lórí òṣèbò yìí kí ni tọ́ni tó ń bá ọmọ yìí sọ pé tó ń advance ẹ̀ pé kó lọ ṣe yìí mo ní fúnra mi mọ̀ kan mo wọlé fúnra mi ìjọ náà bí inú kọ̀sà dédé bí mi ni mo kàn ó sì nítorí ó nídìí tí mo fi kàn alága káńsù àdúgbò yìí olórí ibú ni kò dáa ibi tá a ti máa ń jókòó kó mọ gògóró nù èmi àti ẹ máa ń jókòó mọ gògóró ń bẹ lọ́dọ̀ ìyá tó sì ni kí ló wọlé tó tá a gbé sórí ipò tán èmi báyìí ni màmá lo ọyà ẹ tẹ̀lé o ẹ gbà fún o ẹ jẹ́ ó débẹ̀ o kí ló débẹ̀ fún àrímọ́ ọdún kejì ni tó ti lọ àrímọ́ inú wa bí mi jọ̀kọ̀ mọ́ wà pé mo léèyàn mọ̀ yan lémi èmi Magaji mo lẹ́nu kù ẹ̀gbìn kan tó gùn mí náà ni mo ṣe mo gògóró yónú mo bá gba káńsù lọ nígbà tí ń dè káńsù ọba àwọn kan náà wọ black mo ní kí ló dé sẹ́yìn kú ni wọ́n ní bí wọ́n ṣe máa ń múra ní káńsù mo bá lọ bá ọmọbìnrin kan ló bá fi mí sí sepsis. reception. ẹ̀hún náà ni sepsis. máa bọ̀rọ̀ ẹ̀. mo bá jókòó síbẹ̀ yóò bọ́ta sí mi o pé ẹ bá ń pè o kò bọ́ta ibẹ̀ làyílà lùbà mi làlásàrì lùbà mi ìrẹ́gùn tí jáàjì kẹ o tí mo fi kó mbẹ́ tí mo wálé. táwọn èèyàn láti wá tẹ̀lé torí náà fúnra mi lèmi kán PDDF o. Magaji sórí ohun tí mò ń sọ fún ẹ gbọ́ngàn ni ó máa ní láti lọ gba PVC míì ni o. irú alága káńsù tó ní kò fi dáadáa yìí ó lè dìbò against ẹ kó má wọlé mọ́ olórí míì tó dẹ̀ wù ẹ́ láti gbé wọlé PVC tá à ń sọ yìí ó lè fi dìbò fún. mo lè lọ gbà mí. ó yẹ kó yẹ bẹ́ẹ̀ yẹn náà. tọ́ba tún gbà pò tí pé òun fẹ́ tún ṣe nǹkan kan mo lè fi kinní òun takò èyí sì tẹ̀lé tọ́ba wù mí. bẹ́ẹ̀ni. tí ẹ ti bá a nù kò sí wàhálà ẹ dákun ná ṣé nígbà tí kátẹ̀ pé mo tẹ̀ bínú wèrè orí mi jẹun pé mo fẹ́ tún wèrè lẹ̀ gangan pé mi tiẹ̀ fẹ́ ṣe mọ́ gan ṣé ìbò tèmi lọ́mọ á ní kí wọ́n má wọlé. Magaji o ò tí ì mọ ẹni tí wọ́n ń pè ní agbára ìbò kan. one vote. One vote tá à ń sọ yìí àìmọye ẹni tó ti gbé dépò. One vote tá à ń sọ yìí àìmọye ẹni tó ti jálulẹ̀ níbi ipò. tó máa lulẹ̀. olórí orílẹ̀-èdè kan ní ilẹ̀ Amẹ́ríkà lọ́jọ́ tó ti pẹ́ sẹ́yìn ní 1800. ní 1800 yìí Thomas Jefferson president ilẹ̀ Amẹ́ríkà ni ìbò ẹyọ kan òun ló fi ju ẹni tí wọ́n jọ fi gagbága lọ tó sọ di olórí orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà. Meanwhile ó wà very very important kó o lọ make sure kó gba PVC rẹ torí one vote tiẹ̀ ó lè gbé yín wọlé one vote tiẹ̀ ó lè gbé yín lọ make sure pé ó inform àwọn ọmọ ẹ̀ àwọn ìyàwó àwọn ará ilé káwọn náà lọ gba PVC mo ní mission. lọ́nà o. ó ní reason tí mo ní ṣeré. lọ́nà o. tó o bá ti gba PVC dìbò fún Aṣíwájú.
ìwọ náà tiẹ̀ mọ ìyẹn rẹ ìwọ náà tiẹ̀ dé èèyàn gidi mọ̀. mi ò gbowó. ló gbowó gidi níbo mi ò gbowó. ọjọ́ ló gbowó ni. ẹni máa fún ni láṣọ tọrùn ẹ̀ ní káwọ́. ọ̀tọ̀ lọ́rọ̀ rẹ. ẹ̀yin ẹ wo ìlú Èkó ìyẹn Lagos State ẹ wo bí ó ṣe rí láàrin gbogbo 36 states of Nigeria. Èkó òní #1 in terms of infrastructural development. Yes sir. In terms of economy. Yes. In terms of ọkàwé dákú ọkàwé jù. sórí master plan development ìlú Èkó Aṣíwájú ló ṣe é. ó ní other governors ń tẹ̀lé òun ló jẹ́ kí Èkó rí báyìí. tẹ́ bá wá fẹ́ kí Nàìjíríà náà kó rí ringede kó máa gbádùn bẹ́ẹ̀ kò ṣe rí ẹ tẹ̀lé Aṣíwájú. ibi tí mo lọ ni. jẹ́ nǹkan rẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ àwọn àṣàjèjì sámẹ́ẹ̀dì ìwọ́dà Ahmed àjọ ṣèwé ni ó kéré sí wa àwọn tó já àwọn bàbá tiẹ̀ la tẹ̀lé bó tẹ̀ jẹ́ pàrọ̀ náà fi ọjọ́ orí pẹ́lípẹ́lí wọ́n fi jù wá lọ nígbà tí títẹ̀ lábúrò ẹ̀ kiri lábẹ́kúta MKO tí ń tẹ̀lé kiri làwa ti mọ̀ tí máa gbé portfolio tẹ̀lé àtìgbà náà ni tí máa dé tiẹ̀ tó máa ń dé kiri eré ìfìlà ẹ̀ eyín ẹ̀ wọ́n sì kéré ní gbogbo táìmù táwa ń sọ yìí tó òun ló lè ṣe é lóòótọ́ nígbà tí ọ̀kọ́kọ́ fi wà ń bì tà kọ́kọ́ tó kọ́kọ́ wà kọ̀sákò ńlé ó sì rí i ṣe gbogbo ẹ̀ sì dáa gbogbo àsìkò náà ní fa gbogbo àwọn tí ń fà á lẹ̀lẹ̀ tí gbogbo wọn sì ń rí i ṣe alálùbáríkà ni àwa ti Mohammed ti pẹ́ èyí tó fẹ́ lọ yìí náà nísìn kò lè lulẹ̀ òun lọ́kàn sọ̀rọ̀ mi yọ àmọ́ dáadáa. o ṣáà ti ṣetán láti gba PVC. sódà níbi tó bọ́lọ̀ dé yìí bírí rìfìù mọ̀ ń lọ gbà nù. wàá gbọ́ for your information. gbogbo àwọn ará lèmi náà ni ó sì gbà. for your information. mọ̀ ń gbọ́. mo ti wọ́n ní wípé tó o bá ti ń fabricate tó ń try láti mix tó ń try láti fabricate àwọn irọ́ ńláńlá yẹn máa exempt èmi teacher bẹ́ẹ̀ because gbogbo facts and figures tí mo need láti lè counter ẹ̀ gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́ o ò lè wá máa parọ́ fún àwa níbí o lè máa parọ́ fún àwọn èèyàn yòókù ṣọ́ọ̀ kí mọ́gàjì tó ń pè ẹ́ mọ́gàjì àwọn onírọ́ ló yẹ kó jẹ́ but mo máa ń try láti ẹ̀kún ẹ̀ lé ń tà pé mọ́gàjì má máa parọ́ fáwọn èèyàn nígbà tó ní ìwọ àtàwọn Awólọ́wọ̀ ìwọ àtàwọn Akíntọ́lá ẹjọ́ ṣe kékeré ṣé àmọ́ èjì ẹni ṣé torí pé o dẹ̀ ti darúgbó ọ̀sán gan tó ní irun funfun lójú rẹ̀. tíṣà mọ tó sọ o sórí bí tó ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ sórí ìgbà tó ní èmi ń fa classifications mò ń fabrications lórí ọ̀rọ̀ pé èmi ń parọ́ tó ń sọ fún mi bí wọ́n gangan mo ṣe tó ń ju ọwọ́ tó ń strategize mọ́ tó ń ṣe tó ń ju mí lọ ní. ní sùúrù Bọ́lá Ahmed Tinubu tó tún sọ pé ẹjọ́ ṣe àbúrò ló jẹ́ fún ẹ ó ti pọ̀ jù náà. àwọn ẹgbẹ́ ẹ̀ wo bí mi ìríra mi fi hàn torí pé mo dúró pé advice pé ọkàwé ni o ni mo fi ń pọ̀ lé o. mélòó lọ́jọ́ orí ẹ ọmọdún mélòó ṣé tó ní mo ti gbó dà lẹ́bi. so ju mí lọ ni. ògógóró ló fà náà. gbogbo àtọ́jọ́ gògóró kọ́. ṣá lọ gba pc kó bá bá ló máa kó rẹ lọ. tí n bá gba PDP fi ń kọ́. ṣíṣá gbà kó dìbò fún Aṣíwájú máa lọ. tí òun ṣe wà lónílé ayé mi. máa lọ. ìgbéraga òsì tí o fi kúwèé náà tó fi lọ fún master nìyẹn. máa lọ. tó onírà dáadáa ìwọ nìkan lọ́kọ̀ kọ́kọ́ àwọn ní family. máa lọ olódo. idiot. ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìjọba báyìí gbogbo ẹ̀ ti lé wàhálà ti ṣẹlẹ̀ báyìí kíkálukọ́ máa ti ṣe ni o ẹni tí o bá ti ní bídìdì ẹ̀kọ́ ẹ̀ o kò sọ̀rọ̀ fún ìjọba ò sí fún. Bàbá Magaji. Bọ̀dé dìwé. Bàbá Magaji. Bọ̀dé dìwé. Bàbá Magaji. Bọ̀dé dìwé. Magaji wà. Bọ̀dé dìwé. Bàbá o. Kí ló dé? Ẹ wò. Ẹ rebi iṣẹ́ ni. Bó ṣe ń bọ̀ mo kàn wò pé kí n dúró lọ́dọ̀ ìyá alájẹ́ ń bẹ̀rẹ̀ kí n sáré lọ́wọ́ kan. Mo ṣe kí n tẹ gbé ìyá lọ. Bàbá ló lọ. Ó ti já wèrè jù. O ò lè ṣe kọ́mọ́fìgò tilẹ̀. O ò lè ṣe kọ́mọ́fìgò tilẹ̀. Ẹ kókó tá a bá lọ yín náà nìyẹn bàbá. Wàhálà ti ṣẹlẹ̀ o. Gbogbo ẹ ti yí pọ̀ báyìí o. Ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ìjọba o. Ìlú ti gbẹgẹ́ o. Kí ni tó gbẹgbẹgẹ́. Ọ̀rọ̀ tó dọ̀rọ̀ ìjọba.
o mo sáré ta nígbà lọ́wọ́ ìyá lájẹ́ kẹ sáré bàbò. kí ni. mo kẹ sáré lò yìí ni. irọ́ ọ̀rọ̀ olóògógóró kọ́ là ń sọ yìí. ẹni tó bá fẹ́ kí tó fẹ́ rí dùnú mi tí ó rí dùnú bàbá Magaji ládùúgbò yìí ní ohun tó wà lẹ́yìn kí kálukú lọ gba PDDF fún ẹ kí kálukú gba PDDF fún ẹ ní. kí ló ń jẹ́ PDDF. òun lágbára ààbò. PVC lẹ́ni bàbá. PVC. PDDS. a máa gba ọjà yẹn ti yé mi ṣé yẹn ni ó kéré jù bàbá. kí kálukú gbà ni. a máa gba bàbá mo ti gbà nìyẹn lọ́wọ́. mo sì ti mọ ọgbọ́n tó ń dá. kí nìyẹn bàbá. bọ̀dé dìwé mọ tó ń ṣe ọmọ tó ń ṣe o ògógóró tó fẹ́ fi bíráìbù mi ọmọ tó ń ṣe torí búfálò ni. bàbá ẹni mo rí ẹ mo rí mi sẹ́ni yẹn mọ̀mọ́ òun ló fẹ́ fi ògógóró bíráìbù mi. bàbá kò jẹ́ kọ́ tó o bá fẹ́ kọ́rọ̀ ọmọ bọ́ sí i ṣó ń gbọ́ trace and battery la máa fi ṣe tó o bá ti gba PDDF fún ẹ ọ̀rọ̀ búfálò ti bọ́ sí i. bàbá mo ti gbà nìyẹn mo kọ́ ọmọ yẹn jẹ. lọ gbà. mo yó fọmọ yẹn gan. tọ́lẹ̀ tá a fẹ́ tẹ̀lé báyìí kò lulẹ̀ o ó dúró pa ni o olórí nìyẹn òkè lọ́wọ́ o òkè lọ́wọ́ o òun lọ́wọ́ bẹ́ẹ̀ o PDDF láfi yanjú ọ̀rọ̀ yìí o lọ gbà sílẹ̀tì sọ wá rọrọ̀ búfálò tó o bá ti gba PDDF o ti fẹ́. ìgbòkógóró torí tó o bá ti gba PDDF mo wá báyìí mo fẹ́ búfálò lọ. Magaji wà. mo fẹ́ búfálò lọ. Bàbá. ẹ kú lé o Emily. Sá. Emily. Sá dáàdì. mo lọ tí mo kí lọ lọ síbẹ̀. Sọ́dọ̀ àtàrí kẹ́mi wà. kí lọ lọ síbẹ̀. wọ́n gbé ọ sí pé orí ẹ̀ dàrú. kí ni mo sọ fún ẹ pé kò má máa wọ yàrá máa kọ lọ́wọ́ tẹlifíṣàn. ní tẹlifíṣàn ló yàrá tó wà ní. Sàmútò kò ṣiṣẹ́ ni. ẹ wà lè gbà lórí. ṣọ́ọ̀kì o mọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa gbà lórí kó lè tán. tá a bá tẹ wà ní tífì wò ó lè lo gun orúkọ sùn àbí o gbé ìwé ẹ̀kọ́ máa kà àbí kan sọmọ yìí ni gbogbo àwọn ará lédà ayá pé gbogbo wọn bàtà gbogbo àwọn tí bá bẹ̀rù lé kò pé wọn bàtà wàhálà ti ṣẹlẹ̀ báyìí pé gbogbo wọn bàtà pé wọn bàtà Júmi ṣọ́ọ̀rì mi lórí ìlú òní àrífẹ́ bọ́ máa ṣe nǹkan o. kí ló tún ṣẹlẹ̀ kí ló ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí kékulé ó gbọ́ kó sọ fún toko ni o. wàhálà ti tẹ̀lẹ̀ o gbogbo tó lè lé gbogbo wa kú ònú ilé òun làwọn gbọ́ yìí o àwọn tá ń jáde la mọ̀ o. kí ni nǹkan tẹ gbọ́ àwọn tá ń jáde ta ríta òun la mọ̀ tí ṣẹlẹ̀ ń lu o. ibo lẹ lọ. gẹ́gẹ́ kó ní yóò pé o. Oníkẹ́kùn yóò gbọ́ kó sọ fún mi. ó wá sún mi Ó lè gbọ́ kóró fóúnjẹ. kí la fẹ́ gbọ́ kí la fẹ́ gbọ́. ohun tẹ fẹ́ gbọ́ ni ohun tó ṣẹlẹ̀ ni mo fẹ́ sọ fún yìí ṣé mi ní gbọ́ kí bàbá ẹ̀ tó máa sọ̀rọ̀ kó tó máa làágùn ó ti mọ̀ pé tó wà incompetent instant ni. ta ló ti gba PPPF nínú yín? Ta ló ti gba PPPF nínú yín? Kí ló débẹ̀? Ẹ máa mọ tẹ́ ẹ ṣe ọ̀rọ̀ yìí máa ń sọ̀rọ̀ ẹ̀rí kí máa ṣe ọ̀rọ̀ ẹ̀rí ta ló ti gba PDDF nínú yín tí ó fi dìbò? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ayé àdá Dọ̀rísì ìwọ̀n tí ń jẹ́ bẹ́ẹ̀ ni ìwé ta fẹ́ fi dìbò PDDS. ògbé dáàdì ṣé kìí ṣe pé PVC lẹ́yìn tó pé PDD. Ṣé PVC lẹ́lẹ́ sọ? PDC sì ni PDC ló máa náà. Ilé ìgbìmọ̀ dúdú ti yàn báyìí. Mọ́mọ́ ẹ̀hún tí ó pa ilẹ̀kùnlẹ̀ ẹ̀rẹ́ ní gbèrè sí. farabalẹ̀ jàre. Kí ló ṣẹlẹ̀? So PVC permanent voters card òun lè fẹ́ pè tẹ́ wá dákú lọ gbọ́rangbọ́dán. Èyí ẹ̀ ló dákú. tẹ́ mórí ibú sọ ẹni. Orí ẹ̀ ló burú lọ́rùn ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o kò sí ẹni tí ò lè ṣe àṣìṣe. Àti fún ẹ̀yẹ fi wọ́n lẹ̀ tí kò tẹ̀ pèsè látàárọ̀ nìyẹn bàbá Magaji. Kí ló dàrú? Wo bí èmi ò lójú tì ọ́. Sọ gbọ́, kí ni wọ́n fẹ́ sọ? Orí ẹ̀ ti dàrú. Torí gbogbo eré lẹ́wọ̀n rò pé mọ̀ bá yín ṣe. Ihun tó lè lé gbogbo yín lé tí ó lè láńlọ́ọ̀dù tí ó lè tẹ́nànsì. Òun ni mo ń sọ fún yín pé PDDF ta fẹ́ gbà kẹ́nìbọ̀dì gbà. Ta ló ti gbà nù yín? Emily ní sùn. Ta ló ti gbà? Ẹ gbọ́ ẹ ní sùn.
bàbá Magaji ṣé ẹ̀yin fi ṣe tí. òtórí ẹ̀ náà ni mo fi jáde mo sì gbọ́ ni. ẹ tí ì ṣe ẹ wá ran ìlú ẹ̀ ń fẹ́ fún. bẹ́ẹ̀ jàwé táwọn lọ́lọ́ọ̀dù yín o ta ni lálọ́ọ̀dù ẹ èmi ò bá yín lẹ́jọ́ ta ló ti gbà. ó dà pé àti Júmi ní ó dà pé àwọn ní ìtàn. òun ti gbà. bẹ́ẹ̀ni. Júmi nìkan òun ló ti gba PDDF. ó ti PDDF ẹ̀mí ló fẹ́ kọ̀rẹ́tì PFC bàbá Magaji. kí ló ṣẹlẹ̀. ṣé torí PVC lẹ ṣe wá jí wa nulẹ̀. kò tó torí. tí mo sùn jẹ́jẹ́ jẹ́ mi. ẹ ṣé kò tó torí ni. ó sún mi o. ọgbẹ́ ọkọ mi ò gbà mi ò fẹ́ yẹn o. mi ò fẹ́ yẹn o. Buffalo. kí ló ṣẹlẹ̀. Buffalo. kí ló ṣẹlẹ̀. mo máa ń sọ fún ọ bàbá máa bá mi sọ èyí sínú ẹgbẹ́ bàbá ẹ̀. ẹ jọ torí Ọlọ́run bá ṣe mọ. mo lọ́jọ́ lórí o bàbá bá mi sọ̀rọ̀ mo má máa náwó sí mi ní imú mọ́ o Buffalo máa ń náwó sí mi ní imú o ìmú tó lè kó jọbọjọbọ bá everybody inú ilé yìí òun ni mo sọ pé ká gba PDF FFD àbíkílì wọn ní kábí dìbò anybody ìwọ ti jagun àjà yìí. bàbá Magaji ẹ má lè ra yín fihàn. so gbádùn. ẹ má lè ra yín fihàn bàbá Magaji. gbà tó wá gba PDDF ńkọ́ kí ni gbogbo dáadáa. Emily. wọlé. kò sí ẹ̀rọ kábàlẹ̀ ni. ọ̀gá ní bí àbúrò fífi. ìwọ́lẹ̀ èèyàn lè mọ̀ sọ orí yìí ti dàrú. orí yìí ti dàrú. orí yìí dàrú. Bàbá Magaji mo sì yín jẹ mo sì yín jẹ. ìyá ẹ̀ sí ọjẹ́ àwọn ọmọ òfò gbogbo yìí lẹ́bọ̀ tanulé ìwọ́n tí ẹnìkan ló pegedé wá Júmi ara tí mo mọ̀ sọ fún ọ pé ìwọ nìkan lójú ọmọ tó pegedé tó gbogbo nǹkan tí ebi náà gbọ́ ni mo jáde báyìí Ọlọ́run ló ní kéèyàn máa jáde o mo gbọ́ ni bó ṣe ṣàlàyé fún mi ni bó ló ṣe gba PDDF níbo ni wọ́n ti ń gbà wọ́n pè mí náà bó ṣe jáde lọ ni wọ́n pè pé báwo la ti fẹ́ gbà kíní o àwọn wọ́n pè wá jọ ni wọ́n bá a sọ̀rọ̀ ó sì tó di wàhálà wọ́n á ní pé kí ni mo já sojú ilé fún o àṣẹ pé mo jẹ́ bàbá Magaji fún o. ilé ayé ẹ̀ wọ́n pè mí chief tenant. ṣe bá àwọn ọmọdé máa lọ́mọ burúkú láàrin ìgbà tí ọmọ burúkú ni wọ́n. bóò ló ṣe gbà á ti next time láti ṣe life ẹ máa package ara yín. ẹ ní ọmọ tó mọ nǹkan tó fẹ́ sọ ẹ pè ní pé wá o wá kọ́ mi ní nǹkan báyìí ẹ mọ̀ ẹ kàn ní máa bọ́ta kẹ́kọ̀ọ́ máa pronounce nonsense lẹ́nu ẹ ń ṣe bí ẹni tó rí òpè ẹ ń ṣe bí àgbàyà àgbà òdì àgbà jáde jáde. sọ ìyá wèrè. ẹ má bínú mò ń sọ ni sọ ìyá wèrè. mò ń advice yín. tí máa ń nà ní dẹ́ẹ̀kì lórí. mo bí yín da ètò bẹ́ẹ̀. sọ gbádùn jù mí. mo bí yín da èmi ló ń wá ọ̀rọ̀ sí ṣé mo ti wá rírà mi fín tó bẹ́ẹ̀ sọ gbádùn. ẹ má pariwo. sọ ma pé owó ilé ó ti fẹ́ close. mo sọ ta kọ́kọ́ owó ilé ti fẹ́ close. kò sí anybody tí ó lè ṣe mistake. ṣe ibẹ̀ yẹn ń pariwo Buffalo máa gbọ́ yín ọ̀nà máa fi ń ṣe yẹ̀yẹ́ Buffalo máa gbọ́ aláìláàkáyè Doris máa gbọ́ ẹ̀wá 888 ló lọ́jọ́. ẹ̀mí ṣó ìyá mi ẹni sùúrù kí ló máa ṣe yín. má ìṣeré gbogbo owó eré ta nà síra wa ó ti bàjẹ́ ó ti tẹ̀rẹ̀ látànà gbogbo eré tó yọ bá mi ṣe lórí ṣọ́ gbádùn bá lọ ní kíní lórí owó ilé àti bẹ́ẹ̀ pé ó ti fẹ́ẹ̀ dì máa lẹ quotation mẹ́nu ọ̀nà ẹ̀. ẹ̀yin ká ní bẹ́tọ̀ mi fà àgbà ẹ̀ bó ṣe rí ilé tí kákò ppp ó yẹ kí ní àwọn yẹn bò wọ́n ni wọ́n ti lọ mọ ayé wọn dáadáa. Kíkè bá wọn ẹ̀dọ̀ kì í gbẹ̀gbẹ́. Bàbá Magaji bàbá Magaji. Sọ́dọ̀! Láìkẹ́ ẹyẹ pè mí sọ ló mọ ìwọ ló ṣì gan. Kí la rí gbọ́n mo ló dà? Tó o múra lójú rírè kèrè lè tèrè tèrè. Bàbá Magaji. Ọ̀lẹ̀ bàjẹ́, ọ̀lẹ̀ dànù.
ọlọ́gbà mọ̀mọ́ kó wàhálà àti ìdààmú sínú ilé ìfúnmi pé kí n mọ yanjú ẹ̀. àwọn wa ni wàhálà ẹ̀yin ní ìṣòro. àwọn òwò èmi ò ṣe ìní fún yín nìkan tó wà nílẹ̀ báyìí ṣé kí n máa lọ. ẹ̀yin ní òkè ìṣòro táwọn ọmọ ìsírẹ́lì kò ní. ṣé kí n máa lọ. ṣé máa lọ. ọ̀yà já mi lọ já mi lọ ìwọ náà kúkú la koro olú lẹ alukoro olú lẹ. jẹjẹ ayé tán. ọ̀yà já mi. ẹ̀yin sì pẹ̀lẹ́. kí ló wò tí mo wà lórí ìjókòó. nígbà tó bá lagi mọ́ mi lórí sí ẹ̀mí sọ pé wà lórí ìjókòó ìṣẹ̀lẹ̀ máa tàbí mọ́yìn. wọ́n fẹ́ gbàwé nù. ẹjọ́ wà fún olú lé lọ. papọ̀ pè wá fún ọ̀rọ̀ PVC tẹ́ ń pè ní PID àti kílẹ̀ ń pè ṣe mọ̀ pé ìgbòho gbogbo wa everybody pátá gbogbo wa láti gbà o. gbogbo wa pátá láti gbà. ẹ ti mú sọnù ìjọba fóònù. ṣe àwọn méjì kan lọ tí gbà. àwọn wo tani. Buffalo àti Doris. mo mọ àbábá. àwọn méjèèjì yẹn ni wọ́n ti gbà o. wọ́n ya wèrè. má sọ pé mi mo sọ fún yín o ìfẹ́ wà láò ẹgbẹ́ má jẹ́ kọ́ lagi mọ́ mi. àwọn ọmọ yìí sì fẹ́ tẹ́ wọ́n fẹ́ tẹ́ ọdọ̀ wa ọdọ̀ mi bí pé wọ́n ti gbà. àní wọ́n ti gbà àwọn méjèèjì yẹn nìkan nítorí tẹ́ ẹ bá máa pè kẹ́ ẹ má pè mí mọ́ wọn. wèrè wo níbẹ̀ lórí wọn náà sọ́jà wèrè tó dún mi sọ́jà wèrè tó dún mi. èmi ń lọ ó fẹ́ lọ ra nǹkan. sórí àwọn ọmọ yóò burú lọ́rùn wọn. wọ́n fẹ́ rí mi wò bí ìran ni o àwọn ọmọ ìfẹ́ rí mi wò bí ìran ni o wọ́n fẹ́ rí mi wò bí ìran ni o wọ́n kò sí wàhálà. àlàyé ìsáré tẹ fọ́ọ̀tì lọ gbogbo kọ́kọ́ ló máa fi ń dọ́gọ̀ ọjọ́. ọlọ́ládé ni àṣàkẹ́. Kala take care of you, girl. I know the sign that they got my dad. 100% you take back to girl. I want you to walk on my struggle, girl. Only love cause I know myself. Everybody want to tell myself. I just do with the I know myself. Before them use me, I go use myself. I know myself. Before them use me, I go use myself. I look at it, I go myself. I want to do it. Yes. Ní bàbá yìí tí mo wà club orí ibu ètò orí burú wò lẹ́tọ̀ ètò orí burú wò lẹ́tọ̀ ẹ̀yin ni mo rí nínú ọ̀rọ̀ mi gbẹ́ fẹ́jọ́ lé ayé lẹ́nu mi. Bàbá yín kọ́ ló mọ bíbú club bí wọ́n ṣe yọ búlọ̀kù tó fi kọ́ bí o. Sẹ́yìn lẹ́yìn nílẹ̀ tí wọ́n bọ́ ṣe yọ ni. èrè o ọmọ pé bàbá ẹ̀ tiẹ̀ lọ fámìlì mọ́ bàbá tèmi. kí la rí gbọ́ kí ló ṣẹlẹ̀ ẹ ṣe kí ọmọ fẹ́ lọ sùn ẹ ṣe. orí ẹ lọ́dà rù ń gbàgbé mi bàbá ẹ̀ kú ìtàn ẹ̀yin ọmọ àlìkàràbà nìyí lórí ìsìnwó ọmọ fẹ́ bá sọ̀rọ̀ má jẹ́ kí olórí ibú kan kó balẹ̀ ayé ẹ̀ jẹ́ bí mo ṣe rí ọ kì í ṣe pọ́ ọjọ́ mọ̀kan tó ní wàhálà dẹ̀ndẹ̀n bó bá lè fẹ́ kó bọ̀ bó bá lè rọ níbi tó fẹ́ lọ má jẹ́ kí wọ́n lù ọ́ má jẹ́ wọ́n lù ọ́. bàbá ẹ̀wò ẹ má sọ fún mi pé èèyàn kankan kọ́ mi ẹ má sọ fún mi pé èèyàn kankan kọ́ mi kí ló ṣẹlẹ̀ èèyàn kankan ò kọ́ mi ṣe gbọ́. bẹ́ẹ̀ni má sọ bẹ́ẹ̀ fún mi ṣó orí tó mi ṣó síwájú mi dáyé ni dọ̀rísì búfálò lè ó kò bọ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ fún ọ wọ́n ní ẹ̀yin méjèèjì yìí lẹ́fẹ́ ya aládánwò nù ilé yìí ẹ̀yin méjì tó kúrè bílẹ̀ ìṣe tó táwọn ìyàwó tá ń gbẹ́nu lẹ́yìn ẹ̀yin méjì tó kú lélẹ̀ tí ẹ̀ sì gba PDD ẹ̀ fún. ẹ tútù bẹ̀rẹ̀ ẹ tútù dé èwo ní PVC jẹ́ PVC jẹ́ PVC. farabalẹ̀ bàbá Magaji dúró náà tí bá wá yarí tí mo ní mi ò ṣe PVC kí lẹ fẹ́ dá lára. wọn bí bàbá ẹ̀ dá. kí lẹ sọ. jẹ́ ìwọ̀n tí bí. bẹ́ẹ̀ bá tutù sọ màá ní mi ò ṣe mọ́. wọn bí ọ̀dà tó ṣe. mi ò tiẹ̀ wá ṣe mọ́. ilẹ̀ kọ́tẹ́sọ̀ ọmọ ẹnu ọ̀nà ẹ̀. ó sì wá bá láyé tó ń bá. ilẹ̀ kọ́tẹ́sọ̀ ọmọ ẹnu ọ̀nà ẹ̀. kí ló dé. ẹ má dọ̀. ṣé ọjà wèrè tó dúrì tó já wèrè gan nínú ilé gan bá fá wèrè. bàbá ẹ má dọ̀ mi wò rárá. sáà fún sọ pé kó tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kọ́ bá náwó sínú. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Búfálò. bàbá ẹ má dọ̀ mi wò. wọ́n bí àwọn ní mo fẹ́ lò ní ìjà. yóò bá yé tiẹ̀ jẹ́ níwọ̀n mọ́ àlè rádaràdà yìí olóòbùkú máa ń lẹ kótẹ́sọ̀ mẹ́nu ọ̀nà yín ni àwọn nìkan bá yà wèrè yóò bẹ̀ tán
ya wèrè gan bá pa wèrè dànù ó sọ̀rọ̀ ní burúkú lánàá mọ̀ ń yán dúnmí fọ̀nù bọ́ lọ ní burúkú ọ̀rọ̀ lánàá láti lọ.